Koikimedia bringing the work close to doorstep. Ẹ má bínú sí wa network wa sá lọ ni. Ẹ má bínú sí wa so network dé padà ń sìn. Ara ṣòro tá polí orílẹ̀-èdè ló fún wa náà nìyẹn. No more 2023 election. Yoruba nation la fẹ́. Yoruba nation la fẹ́. Yoruba nation la fẹ́. Alágídí lọ̀gá alágbára. Alágídí làwa. Alágbára làwọn. Mọ́mí, wọ́n ní àwa sọ fún yín pé kẹ́ lọ ránṣẹ́ lé o. Torí ó dàrú kẹ́yìn ni o. Ẹ lọ ránṣẹ́ lé o. Wọ́n ní àwa sọ fún yín pé kẹ́ lọ ránṣẹ́ lé o. Ẹ lọ ránṣẹ́ lé o. No election 2023. Ẹ lọ ránṣẹ́ lé o. Wọ́n ní àwa sọ fún Tuna àwà. Ẹ lọ ránṣẹ́ lé o. Ẹ lọ ránṣẹ́ lé o. Ẹ lọ ránṣẹ́ lé o. Ìyà yìí tó. Ìyà yìí tó. Ìyà yìí tó ọmọ Oòduà kò bá wa lára mu. Ìyà yìí tó. Ìyà yìí tó. Ìyà yìí tó ọmọ Oòduà kò bá wa lára mu. Ìyà yìí tó. Ìyà yìí tó. Ìyà yìí tó ọmọ Oòduà kò bá wa lára mu. Ìyà yìí tó. Ìyà yìí tó. Ìyà yìí tó ọmọ Oòduà kò bá wa lára mu. Ẹ lọ ránṣẹ́ lé o. Ìyà yìí tó. Ìyà yìí tó. Ìyà yìí tó ọmọ Oòduà kò bá wa lára mu. Ìyà yìí tó. Ìyà yìí tó. Ìyà yìí tó ọmọ Oòduà kò bá wa lára mu. Nigeria is a shito country. Ìlú àrékérekè ní Nàìjíríà. Àṣemọ́. 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 Orílẹ̀-èdè wa àgbéga 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 ìṣọ̀kan ìyẹn ọ̀gbẹ́rù làbọ̀ mọ́ tẹ̀síwájú àgbéga àgbéga kájọlá ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká lépa tẹ̀síwájú pọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ òkìkí bọ́síkò ipò ẹ̀tọ́ rẹ bí wọ́n ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yorùbá nation! Yorùbá nation! Koikimedia bring the work close to doorstep. Oya movement, movement. Àti kàátẹ̀tọ̀ oya movement.
Kò síná kò sómi kò sówó lù à ń fowó ra owó ní ìsìn ìyà yìí pọ̀ jù à ń fowó ra owó ní kò síná kò sómi kò sépo kò síná kò sómi kò sépo. Kò síná kò sómi kò sépo. Ìlú tó fi èrú tó fi so papọ̀ ní ọwọ́ lọ́lùgádì ló so wá pọ̀ kó ń ṣe ẹyọ̀kan ẹ sọ fún ọ pé àṣẹ mọ́ ìyà yìí tó ìlú èrú ni ìlú 419 ní Nàìjíríà lọ́lùgádì torí nǹkan tó fẹ́ ní lọ́ fi wá so wá papọ̀ lọ́ fi ipá tó fi so wá papọ̀ omi ti pín wa tẹ bá lọ lu bíbélì gan ti fìdí ẹ̀ múlẹ̀ pé omi ni wọ́n fi dá orílẹ̀-èdè Ọlọ́run ti fomi pín wa àwọn ló lọ ṣe bíríìjì sí tó so wá papọ̀ Yorùbá ti wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan tó fi pá so wá papọ̀ ẹ sọ fún ọ pé ẹ ṣe mọ́ àkókò tó láti pé ká gbára wa lẹ̀ ìyà yìí pọ̀ jù kò síná kò sómi kò sépo ìyà ló fi jẹ wá ìyà ló fi jẹ ará ìlú àrówó skul sọmọ àrówó ilé sọmọ ọmọ tiwọn nìkan ló ń gbádùn ọmọ tiwọn nìkan ló wà nínú ìgbádùn ẹ sọ fún wọn pé àṣemọ́ o no to 2023 election àṣemọ́ o Yoruba nation now Yoruba nation now orílẹ̀-èdè Yorùbá ní kíákíá orílẹ̀-èdè Yorùbá ní kíákíá orílẹ̀-èdè Yorùbá ní kíákíá orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Yorùbá nation la fẹ́ orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ipá ló fi so wá papọ̀ Nàìjíríà ń ṣe ọ̀kan. Nàìjíríà dey scam. Koikimedia bring the one close to doorstep. Àkànṣe awareness wa òun ni tó ń lọ lọ́wọ́ láti pé káwọn èèyàn wá mọ̀ pé Yorùbá nation no going back ni o onísùwà kò ní rẹ̀ wá o onísùwà kò ní rẹ̀ wá àní padà sẹ́yìn o àní padà sẹ́yìn bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ a máa gba orílẹ̀-èdè tiwa bóyá wọ́n fẹ́ ni o bóyá wọ́n kọ̀ ni o orílẹ̀-èdè tiwa máa dá dúró orílẹ̀-èdè Yorùbá máa dá dúró. A máa gba orílẹ̀-èdè tiwa bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ orílẹ̀-èdè Yorùbá á dá dúró bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ orílẹ̀-èdè Yorùbá á dá dúró no going back no going back Yorùbá nation now. Ẹ lọ ránjẹ́ lé o.
ní àwọn aṣọ fún yín kẹ́ lọ ránjẹ ilé o. Àdìbò mọ́ kò síbò. Yóò dàrú láṣìláṣì ní o. Buhari máa sá lọ. Yóò náà ẹlẹ́sìn ẹ̀rọ ránjẹ ilé. Rárá kò wọ́ tiẹ̀, kò tó yẹ orí bá bẹ́ kọjú òní rẹ̀ wá náà. Eléyà ń bi mo ti rẹ̀ géṣe lára pẹ̀lú ìkẹrẹ, ó kéré. Kọ́ba yìí ẹjọ́ ìgbà bẹ̀rẹ̀ kọjá.
Mr. Matthew. Ó jẹ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀.